A kí gbogbo ọmọ Yorùbá tàtà káàkiri àgbáńlá ayé. A kú ìrántí July 1. Ọjọ́ ńlá èṣù gbomimu. Ọjọ́ tí ó pé ọdún kan tí ìjọba mùjẹmùjẹ, ìjọba panipani. Tí wọ́n wá kógun ja ilé bàbá wa Sunday Igboho Òòṣà. Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ. Ilé jẹ́, wọ́n bà dúkìá jẹ́, wọ́n tilẹ̀ fẹ́ sun àwọn olùgbé ilé ọ̀hún mọ́ ilé. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àṣírí wọn tó tú. Síbẹ̀ wọ́n pa méjì nínú àwọn akọni wa. Láìṣẹ̀ láìrò lọ́gànjọ́ òru. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ìgbòho Òòṣà. Ọkọ̀ ìyálà ìyá Fúlàní wọ́n ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú. A fi wákàtí ṣe ìkẹ́dùn fún gbogbo àwọn ọkàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, lọ́kùnrin tàbí lóbìnrin. Àtinilẹ́yìn má tini lójú, bá wa tu ìdílé wọn nínú. First, ọjọ́ mọ́ni gbàgbé fún gbogbo ọmọ Yorùbá. Kí Olúwa kó bá wa dẹlẹ̀ fún àwọn ẹni ire tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Kí Elédùmarè bá àwọn ìkà wọ̀nyí wí nínú ìbínú rẹ̀. Àti àwọn ọmọ Yorùbá tí ó ń gbẹ̀yìn bẹbọ jẹ́. Kí Olúwa jọ̀wọ́ bá wa san padà fún wọn ní ìlọ́po ìlọ́po. Kí Olúwa jọ̀wọ́ fi ẹ̀mí ìmoore sí ọkàn gbogbo àwa ọmọ Yorùbá pẹ̀lú. A máa fi gbogbo àsìkò yìí pé ojúlówó gbogbo ọmọ Yorùbá original. Ẹ má jẹ́ ká dá ẹrù yìí dá olóyè wa. Nítorí orílẹ̀-èdè Yorùbá yìí. Nítorí pé ìjà wa ọmọ Yorùbá ni ó ń jà fún. Ọ̀nà tá a tún fi lè ṣẹ́gun àwọn tó fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ òun ni láti dẹ́kun àti máa ra ọjà lọ́wọ́ àwọn tó ń fowó wa dojú ìjà kọ wá. Gbogbo àwọn màálù tá à ń rà tá a fi ń ṣe pàtí, tòmátò ni, ìrẹsì ni, àlùbọ́sà àti Fúlàní, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n fi ń ra ohun ìjà ogun tán fi ń dojú ìjà kọ wá. Tá a bá fi lè ṣẹ́gun eléyìí tá a dẹ́kun rẹ̀, torí gbogbo ẹ̀ làwa náà ní ilẹ̀ wa, a jẹ́ wípé àbùṣebùṣe ogun ti ṣẹ́. Tí ènìyàn 50 tó bá fún wa ní mílíọ̀nù kọ̀ọ̀kan. Bí ènìyàn 50 bá fún wa ní 1 million naira. Owó ti pé nìyàn kẹ́. Àníṣe Yorùbá nation yìí dandan ni.